kò ní lé kò sì ní dín tọ̀ gẹ́gẹ́ bá ṣe wá mọ̀ àkọ́kọ́ ń bẹ òní kádàrá ń bẹ al-qadar wal-qadahu kádàrá àti qadahu ọ̀tọ̀ọ̀tọ̀ ni àyànmọ́ àti àkọsílẹ̀ ẹ̀dá in tí yẹn yàn wálé ayé bẹ́ẹ̀ ni bó o fẹ́ bó o kọ̀ wàá rí ṣe kádàrá òun ni olóyìnbó ń pè ní destiny wọ́n sì wá ní destiny can never be changed gẹ́gẹ́ bí ilé ìbò ṣe ń sọ tọ́ ṣé wá rí ẹni tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan yẹn wípé bó tiẹ̀ ṣe wù kó mọ ó yẹ kó ti kí àṣẹ ọlọ́run tiẹ̀ ṣẹ lé lérí àṣẹ ọlọ́run kádàrá tiẹ̀ náà níbi tó kọ mọ́ náà nìyẹn no plus no minus lẹ́ni yìí bá ṣe ń bọ̀ ń bí lẹ́ni kádàrá ni pé a débí kódà bá bí nǹkan míì bá ṣẹlẹ̀ pa máa padà lọ́nà a ní àfi tá a bá débí tá a bá kọ́ wípé a máa débí ẹ wo last week láti gbé pa ń bọ̀ àmọ́ kádàrá yẹn ò sí ní last week yẹn pé a débí so kádàrá nìyẹn kọ̀dọ́hù òun ni àyànmọ́ ṣóyé àṣẹwárí àyànmọ́ yìí èyí tí ẹ kọ́ tẹ́ ẹ kọ́ lẹ̀ látọ̀dọ̀ sàtíà ni àwọn kan máa ń ṣe mistake pé ní tó kọ́ ni òun kọ́ ló kọ́ ọlọ́run kọ́ ló kọ́ ọlọ́run ìbáyàn kọ́ kankan anabi adam alayhi salatu wassalam pẹ̀lú anabi musa alayhi salatu wassalam ọ̀rọ̀ kan ṣe fanfà ní àárín àwọn méjèèjì anabi musa ń sọ fún anabi adam pé babalá anabi adam ìwọ ló kó wá sí wàhálà nínú wàhálà tí gbogbo ayé wà lédi yìí ó ní káre orí sọ kí ni tọ́lọ̀ fi kó mi sínú ẹ̀ kí ni tí mo fi kó gbogbo ayé sínú ẹ̀ ó ní wípé ìtọ́lọ̀ ni ẹ mọ́ ṣe òun lẹ ṣe ó ní ó ti ẹ̀ dá bẹ́ẹ̀ ó ní musa ìyẹn ní naam ṣebí ànábì ọlọ́run ìwọ náà ó ní bẹ́ẹ̀ ni ó sì súnmọ́ lọ́hùn òun gbóhùn ọlọ́run gbóhùn ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ó ní nínú láhùl mahfuz ibẹ̀ ni kádàrá ẹni kálukú ni wọ́n ibẹ̀ náà pèsè ẹ̀ sí kẹ́ bó ṣe já sí pé nínú igi kan bí wọ́n pè ní shajaratul yakin shajaratul yakin yìí ibẹ̀ ni orúkọ gbogbo ọmọ ẹ̀dá ayé kọ̀ọ̀kan wà